àáfàá súnà ó tún ti gbé first note míì jáde o. àáfàá súnà ó lóun ò ní gbọ́ òun ò ní gbà. ọ̀pá àforíjì lẹ́fẹ̀ẹ́ tọrọ gbogbo mọ́mọ́ akíngbà góòlù kìnìún kan bá mi tọrọ àforíjì kìnìún kan bá mi tọrọ àforíjì. ẹ wá ń ṣe bí èkúté ẹ̀ ń jẹ̀yàn ẹ̀ lè fẹ́ látẹ́gùn. kúrò tó bá yẹ pé ẹni tí ò nípa nínú ayé ni bàbá tẹ bá ṣe irú ẹ̀ yóò fẹ̀yìn látẹ́gùn ká tó pẹ́ ni tó nípa nínú ayé. ẹ wo gbogbo bọ́dì tẹ́ ń gbé kọ́ síbẹ̀ gbé kọ́ bọ́dì lọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma ẹ gbé wọn kọ́ bọ́dì pé kó lè di wàhálà. òun fi àwọn àgbàlagbà tẹ́tẹ́ ni ọ̀tọ́ bá tó fún àwọn àgbàlagbà jẹ́ nìkan bí ẹni ẹ̀ ń tọ́ra yìí. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn àgbàlagbà dàbí ṣé àmọ́ rẹ̀ tó fi àfáà tó kọ́ ní kéwúlẹ̀ bọ́dà wa. tó bá kà àwọn àmọ́ rẹ̀ yìí ò ní kó má ní agbára tó ní ó máa ń. èyí kò tó bá fẹ́ jẹ́ máa jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. ẹ̀yin èèyàn àáfàá súnà mà ti gbé fọ́ìsì kan jáde nípa ọ̀rọ̀ Saheed Òṣùpá wọ́n gbé èkuru sínú abọ́ wọ́n ní kó tán nínú abọ́ àáfàá súnà mà ti gbọ́ ọwọ́ ẹ̀ sínú àwò ẹ wá wà nǹkan kẹ́ fìdílé kẹ́ wá gbọ́ nǹkan tí àwọn èèyàn èyí tí wọ́n sọ nípa ọ̀rọ̀ àáfàá súnà àti Saheed Òṣùpá. ẹni tó bá mọ àáfàá súnà rí ẹ pé kẹ́ẹ̀kì lọ fún ẹ bà níwọ̀ èmi ò fáìtì fún kí n Dr. Saheed Òṣùpá o mi ì fáìtì fún wọn ṣùgbọ́n mò ń gba àáfàá súnà nímọ̀ràn borí fídíò kan tó release tán ní pé. tí ọ̀rọ̀ kan pé kí wọ́n má bínú pé kí wọ́n forí jì mí tó sì ṣẹ́jú bàbá wa Akéwùgbàgbọ́ táwọn náà bá mi fi àgbàlagbà ara bẹ gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí kàn pé kí wọ́n má bínú kí wọ́n forí jì mí. lẹ́yìn apology video yìí mo rìnrìn àjò lẹ́ni ọ̀dì 17th of April 2026 ìní mo gbọ́ wípé àwọn agbófinró àwọn ọlọ́pàá pẹ̀lú uniform lọ́rùn ni wọ́n wá sí ilé tí mò ń gbé. wọ́n bá àwọn ọmọ bíbí náà mi àwọn ọmọ kékeré ìkan 13 years ìkan 9 years ẹ̀rù bá àwọn ọmọ yìí wọ́n ń sá kíjokíjo kiri gbogbo inú ilé. àwọn èèyàn pè mí ládùúgbò pé ó dàbẹ́ ni pé àwọn kan wọnú kọ́ńpáǹdì wa. àwọn èèyàn lọ bá wọn tó jẹ́ àwọn security àdúgbò wọ́n ní ta ni wọ́n wá wọ́n ní àáfàá súnà ni wọ́n wá pé àwọn fẹ́ arrest ẹ̀. kí ló dé kí ló ṣe níbo lẹ ti wá láti wá arrest ẹ̀. wọ́n sọ wípé àwọn wá láti Kwara State pẹ̀lú aṣọ agbófinró lọ́rùn. wọ́n fẹ́ wá arrest mi láláì send invitation letter sí mi rárá mi ò rí invitation letter o. lẹ́yìn ìgbà tí wọ́n lọ tán àwọn ọmọ ìsá káàkiri àdúgbò ẹ̀rù ń bà wọ́n sun ẹkún ní kíkan àwọn security àdúgbò wọn lọ bá wọn pé kí wọ́n fọkàn balẹ̀ kò sí nǹkan tí ó ṣe wọ́n. àwọn ọmọ yìí sun ẹkún àwọn ọmọ kéékèèké wọ́n wà nínú òpòrúurú ọkàn. Alhaji Saheed Òṣùpá mo ti ṣe apology video ṣé ò Jamiu àmì Ọlọ́run mo ti ṣe apology video àmọ́ ẹ rántí o mo sìn yín dáadáa mo sìn yín. Alhaji Saheed Òṣùpá iṣẹ́ tẹ̀ lè rán ọmọ bíbí inú yín ilẹ̀ ẹ̀ rán mi pẹ̀lú ẹ̀rí wípé ẹ̀ rán mi níṣẹ́ tí ẹ̀ lè rán ọmọ bíbí inú yín tí mo sì ń jẹ́ fún yín aláìgba owó lọ́wọ́ yín. àwọn tó bá jẹ́ ọ̀gá fún yàn téèyàn bá sìn wọ́n báyẹn wọ́n máa ń rán yàn ní London Amẹ́ríkà umura àbí Mẹ́kà ẹ̀yin ọ̀ràn mi ẹ wá fẹ́ rán mi ní ẹ̀wọ̀n. àwọn nǹkan kan wà gbogbo ìrìn àjò ẹ̀dá láyé yìí èèyàn gbọ́dọ̀ ló mọ̀ràn èèyàn gbọ́dọ̀ máa ronú lẹ́ẹ̀mejì kó tó ṣe nǹkan tí ó bá ṣe. èmi ò rọ̀ yín o pé ń tẹ̀ ń sọ ọ̀dàbọ̀ mo rí fídíò tẹ̀ drop nínú fídíò yẹn ẹ sọ wípé wọ́n sọ nǹkan kan pé Alhaji Dr. Saheed Òṣùpá sọ nǹkan pa àfáà Jamiu àmì Ọlọ́run ẹ wá ní ẹ play voice yẹn ẹ wá ètò mo wá fẹ́ sọ̀rọ̀ lórí gangan ni wípé ẹni pé àwọn iṣẹ́ kan bẹ tálàjì kí Dr. Saheed Òṣùpá tí wọn ò lè rán ọmọ bíbí inú wọn tí wọ́n ń rán yín tẹ̀ sí ń jẹ ẹ sì ní evidence láì tí ì sọ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n jọ lọ́pọlọ tí wọ́n lọ́pọlọ jùrú wa lọ àti jùrú ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ gàgà lọ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti mọ irú iṣẹ́ tó lè jẹ́ wọ́n ní kẹ́ lọ pààyàn wa ẹ̀ló sẹ́gbẹ́ àìpé wọ́n ní kẹ́ lọ pààyàn tẹ́ ẹ pa ẹ̀ka sí rí ẹ nídìí ẹ tètè tú ẹ̀yin ní òkùnkùn lọ kọ́ free nígbè pé wọ́n rán yín ni àwọn kankan bẹ́ẹ̀ tó pé ẹ kàn mú kan option méjì ló wà lẹ̀ bótẹ́ ẹ ní láti máa ṣe méjèèjì kò sá oko ilé ló gbé àbókò ó ní méjèèjì ẹ̀dì kan mú sẹ́ẹ̀tọ́ àìpé apology lẹ fẹ́ ṣe
tẹ́fẹ́ settle matter láàrin ẹ̀yin àtàwọn tẹ́ ẹ rò pé ẹ fẹ́ nu gate ẹ ṣe lọ sórí apology yẹn direct kẹ́ ẹ dúró sórí ẹ̀ tó bá yẹ pé wọ́n frustrate yín náà ni o tó bá yẹ pé wọ́n rán ọlọ́pàá sí yín náà ni o tó bá yẹ pé wọ́n ṣùgbọ́n tó bá ṣe wípé àṣírí gangan tó wà láàrin yín lẹ fẹ́ tú ẹ tú aráyé tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ mbẹ́ wọn á kọ́ ìgbésẹ̀ tíjọba bá fẹ́ gbé ẹ jẹ́ kó fi òfin gbé everybody ẹ jẹ́ kó fòfin gbé everybody bó ṣe ẹgbẹ́ sí lọ wájú tẹ̀ ń lo ẹ̀yìn bí ọkọ̀ tí ó yọkọ̀ kòtò ẹ̀ ń kira yín mọ́ fàyè ẹ̀dẹ̀ yìí máa wò pé jọ́tẹ̀ ti dọ́rọ̀ yìí lẹ̀ àwọn bloggers mélòó náà ń dragi Alhaji King Dr. Saheed Osupa kì í ṣe pé ń fowó bribe wọn but ìka tí kàbá rojọ́ ìka kan ni ó dà ìgbà táàrin yín jọ dùn tó wó iyebíye jọ ń dà yín pọ̀ bí onílàkà ìṣèbà rò nìyẹn bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní jọ ń dà yín pọ̀ ní làwọn àṣírí tí ń bẹ láàrin yín ni ló fi sòdò sáàrin yín so tíjà bá wá sú yín pọ̀ sí tẹ́yìn bá wá ríra yín bí innocent ẹ dúró lórí point kan nínú point méjèèjì yẹn tẹ́mi pìyàmọ́ rẹ̀ fún yẹn ẹ yẹ kan mú point kan ẹ lọ mú point kan gbogbo tẹ́ ń sọ yìí kò sí ọmọ Nàìjíríà kankan tó máa pìtì yín tó bá nígbà tẹ́ ń joyin tẹ́ ń jádọ̀ tàlẹ́kẹ́ sí ẹ wá fẹ́ jẹ́ kíkorò nísìn ẹ wá sì ṣe ń pariwo síta I'm sorry to say that bólókó bá gọ̀ ó ṣe ṣe kálàlà rẹ̀ má gọ̀ ṣe bí ẹkún ló bá kún wá then ṣe ẹni tó bá ṣe pé àwọn kan ni wọ́n ń lò yìí ẹ̀yin ò bá advise ara yín pé ìtajọ dálẹ̀ agbára wa lè mọ́ ká ṣe wáyé Nàìjíríà dájọ́ wáyé àṣírí kan bẹ Nàìjíríà tọ́pọ̀lọpọ̀ mọ̀ táwọn ọ̀pọ̀lọpọ̀ ò dẹ̀ mọ̀ tí wọ́n bá fẹ́ pa ẹ́ mọ́ dúró o ṣé tí wọ́n bá pa ẹ́ tó o bá ti kú ẹ̀yìn rẹ̀ wọ́n mọ̀ ṣẹjọ́ lọ o aláre ń jẹ̀bi o ẹlẹ́bi ń jà rẹ̀ tẹ́ bá tiẹ̀ nígbàgbọ́ pé òótọ́ ọ̀rọ̀ lẹ́ni lọ́wọ́ sẹ́yìn gbàgbọ́ pé òótọ́ ọ̀rọ̀ gan máa ń pààyàn gbogbo ìdí mi sọ yìí èmi ò dúnkòkò mọ́ yín o ìrírí ńlá fi jọ ń sọ nǹkan tá à ń sọ àtàwọn nǹkan tẹ̀ ń sọ jáde lẹ́nu definitely ẹ ti ní plan fún ẹni tẹ́ ẹ gba gbogbo fọ́ ìṣẹ̀ sílẹ̀ ẹ ní plan fún ni torí tẹ́ ẹ bá ní plan fún àìmọye ọ̀rọ̀ nígbà tí àbá jọ ń dùn mọ́ra èèyàn téèyàn lè jọ sọ ẹ lọ gbọ́tà àwọn tí wọ́n fi bọ́ǹbù sí inú lẹ́tà tí wọ́n fi pa lọ́jọ́ sí ẹ lọ béèrè ibi tí wọ́n ṣèdájọ́ wọn sí. èmi kàn rọ̀ yìí ẹ̀yin lẹ mọ rísì tẹ́ jẹ́ àfáà súnà torí kò yẹ kẹ́ ẹ máa jẹ́ àfáà súnà torí tẹ́ bá àfáà súnà tẹ́ ń pera yín yẹn ẹ fi ń ba ọkọ̀ ẹ̀sìn jẹ́ yìí pẹ̀lú gbogbo òrìn àjò tẹ́ ẹ lẹ́ẹ̀rìn wípé wọ́n rán yín ní iṣẹ́ tí wọ́n lè rán àwọn ọmọ wọn so tó bá fi múrú yín tẹ́ fi jẹ́rú iṣẹ́ bẹ́ẹ̀ ẹ lọ yọ àfáà kú olóko yín débi bẹ́ẹ̀ fi súnà sí i abasilamu lójú jẹ́ ni ẹ kì í ṣe ẹni tó yẹ kí wọ́n mọ̀ kàwọn tó yẹ kí wọ́n mọ̀ kàwọn mùsùlùmí wọ́n wá ní pọ́blẹ́mù yín sí ẹ fẹ́ máa confess so definitely ìlú iṣẹ́ tẹ̀ yín jẹ́ yẹn ẹ mọ̀ pé iṣẹ́ yẹn kò ń ṣe iṣẹ́ tó dùn mọ́ Ọlọ́run bá nínú yes n tẹ́ ẹ fi lè sọ pé iṣẹ́ tí wọ́n rán yín wọn ò lè rán ọmọ bíbí inú wọn ẹ wá lọ́lọ́pàá wá yín kì ó lè má jẹ́ pé King Dr. Saheed Osupa ló rán ọlọ́pàá sí yín n tẹ́ ẹ sọ náà tó kọ́ ọlọ́pàá wá yín kẹ wá ṣàlàyé tẹ́ ẹ kúkú rí èyí tẹ́ fi ń wulẹ̀ ń ṣe sórí social media yẹn àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n wá ṣayé tí wọ́n bá rí àjò ayé tí wọ́n wá ẹ fà wọ́n lẹ̀ kò sí kankan tó fẹ́ fà àwọn ọmọ ọlọ́mọ ṣe ẹni tí ò jẹ gbì kò ní kú gbì ẹ̀yin lẹ jẹ gbì lẹ́sẹ̀ ń sá fúnkù gbì yes tó bá ṣe pé ẹ fẹ́ kọ́rọ̀ òótọ́ ni kì í ṣe pé tó máa jáde wá sórí social media tẹ́rù bá ti ẹ̀rù báyìí wípé tí n bá dákẹ́ ikú jẹ́jẹ́ lè pa mí lórí nǹkan tí mo ṣe torí pé ẹni tó bá jẹ́ ní gíga àwọn olólùfẹ́ kò sára tí wọ́n lè dá tó bá ṣe pé torí ìyẹn ilẹ̀ fẹ́ pariwo síta ẹ̀ wá mú kan tó bá pariwo yẹn gangan ilẹ̀ fẹ́ pa síta ẹ pa síta ẹ mọ̀ wọlé tọrọ àforíjì
pẹ́ foríjì lẹ́gbẹ́ tọrọ gbogbo mọ́mọ́ kí n gba góòlì kìnní kan bá mi tọrọ àforíjì kìnní kan bá mi tọrọ àforíjì ẹ wá ṣe bí èkúté ẹ ń jẹyàn ẹ̀dẹ̀ ń fẹ́ látẹ́gùn kúrò tó bá yẹ pé ẹni tí ò nípa nínú ayé ni bàbá tẹ bá ṣe irú ẹ yóò fẹ̀yìn látẹ́gùn ká tó pẹ́ ni tó nípa nínú ayé ẹ wo gbogbo bọ́dì tẹ́ ń gbé kọ́ síbẹ̀ gbé kọ́ bọ́dì lọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma ẹ gbé wọn kọ́ bọ́dì pé kó lè di wàhálà kó lè di woro sí woro kílẹ̀ àchíìbù ẹ gbé wọn kọ́ bọ́dì lára bàbá wa Alhaji kò ní China ẹ bọ̀ dẹ́wọ̀n tó fọ́ ìsìn wọn ni kílẹ̀ wa mú bọ̀ bẹ́ẹ̀ ṣó ní káwọn yẹn gádà kan sọ́pọ́tì yín kẹjọ máa jà àwọn ẹ̀dá kan bẹ nínú ayé kódà tó báyìí pé wọ́n chìtì ẹni ó fi wọ́n lẹ̀ fọlọ́run ni pé kọ́lọ́run ṣèdájọ́ lórí wọn wà wá gégùn fún wọn tó o bá mọ̀ pé yes o wà lórí òdodo ọlọ́run tó bá yẹ pé ọlọ́run dẹ̀kọ́ nígbàgbọ́ ẹ̀ dìrọ̀ tó bá ṣe pé ògùn lákàáyé ni tó bá ṣe pé Ṣàngó ni tó bá ṣe pé Jésù Kristi ni tó bá yẹ pé Bíbélì ni ọlọ́run lágbájá ọmọ lágbájá má ṣàdúrà méjì kàn má ṣe ẹyọkan yẹn má ṣe wúrí ẹyọkan yẹn lágbájá ọmọ lágbájá ó lépa ẹ̀mí mi lórí ẹ̀bí tí wọn náà bá ní fi bàjá náà ṣèròjú ẹ̀fáráyé kì í sí pé kó wá máa lọ yọ kó wá máa ṣe àwọn voice note tẹ́tí jọ sí ti pẹ́ tó ti dùn mọ́ra yín wàhálà ẹ̀ nìbọnú ẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ fúnra ara yín ẹ̀ nìbọnú ẹ̀ ẹ̀ẹ̀kan ló mọ̀ràn ni tàbí tó wáyé pé gbogbo tẹ̀ ń ṣe yìí ẹ̀ẹ̀kan ló bá wọn lọ́ọ̀yà tí kì í ṣe pé wọ́n á gba owó lọ́wọ́ yín wọ́n á parọ́ fún yín ẹ béèrè kí ni implication rẹ̀ ẹ béèrè pé kí ni repercussion rẹ̀ ẹ béèrè pé òfin wo ló dé yìí òfin wo ló tú yín tó bá fẹ́ yín lójú tán pátápátá ṣe báwọn kan bẹ́ẹ̀ tí ń jàfẹ́ tọ̀ ọmọnìyàn ẹ lọ kẹjọ yín báwọn social media ó bá yín dákun ni wọn ní yọ̀ràn lọ́rùn yín tó bá wù yín inú mi ó dùn ẹ̀yin lóríire ẹ bá mi share live kó dọ́dọ̀ àfàsùn náà kò sí kankan o èmi ò níná Saheed Òṣùpá ò níná tí ó fi mí sí o wọn àdẹ̀ lálùjá náà tí wọn ó fi mí wọ̀ ìṣe àìmí ò lè expect oore kankan lọ́dọ̀ wọn tí wọ́n bá ṣe fún mi màá gbà ṣùgbọ́n tí wọ́n bá ṣe fún mi mi ì sọ yìí láti pé but bó ṣe rí kódà kó gbọ́jẹ́ lu Saheed Òṣùpá mo ní policy kan bóyá àwọn èèyàn mọ̀ọ́mọ̀ bóyá àwọn àmọ́mọ́ mi whatever ẹni tó bá ga láyé tó jíjẹ́ èèyàn gíga tó láàgùn kó tó ga tọ́lọ́n bá ń bínú sóńtọ̀ mi ní bá bí mi ní bọ́lọ̀ ń bínú o torí pé ọlọ́run ní permanent customer so ẹni àdánwò bá ń January ó lè rí December kó dìde o so èmi gángan fún ara mi ṣé mo mọ̀lẹ̀ tí ó mọ̀ọ́la nípa mi ṣé mo mọ̀ nǹkan táwọn èèyàn fẹ́ sọ nípa mi tí ò lè rúṣẹ́ mọ́ ń bà mí pé tó bá gángan bá fẹ́ wálẹ̀ kó mọ̀ já tọwọ́ mi torí pé mi náà bẹ́ lọ́hùn pé ìwọ̀nba bí tí mo gádé yìí nú ayé mi bẹ́ lọ́hùn kí n já wálẹ̀ mo dẹ̀ gbàdúrà káwọn ọmọ mi tó jù mí lọ wáyé náà ti máa pé kó rí ẹnìkan bàjẹ́ tíjà bá ń bẹ́ẹ̀ ẹ parí tó jọ wà láàrin ara yín ni ẹ̀yin lẹ mọ̀ tẹ́ ẹ jọ fà níbẹ̀ ẹ̀yin lẹ mọ̀ orú dídùn tó jọ dùn mọ́ yín tẹ́ ẹ fi jọ rìnrìn àjò débi tẹ́ ẹ rìn dé tá a bá ń sọkún a máa ń rìnà lórí tẹ́ ẹ ń lọ ọgbọ́n tẹ́ ẹ fa àgbọ̀kan ta ló kọ́ yín àwọn òun náà ń tì yín àwọn òun làdfáìsà yín tẹ́ bá fẹ́ bá mánu yìí jà ẹ bàjá ẹ dúró tán ṣe bó ṣùọ̀ fún yín ẹ fèsì ebe ti rí tán ebe mà sí rí ẹ at least ó yẹ kẹ́ ẹ lè wọ rẹ̀ gan pé at least a bá da omi kẹ́ne kan sí la agbára rẹ̀ gbọ́dọ̀ bàjẹ́ ó ti yẹ kẹ́ ẹ mọ gbogbo èèyàn pẹ̀lú bí tẹ́ ẹ jọ bọ́rọ̀ dé ṣé bóun ní sọ tinú rẹ̀ fún yín ìlàfẹ́ ní káwọn èèyàn tí wọ́n bá lóògùn Yorùbá kò ní bàjẹ́ fún Yorùbá láíláí Yorùbá ní ìfura nílò oògùn àgbà tó lóògùn tí ò nífura irú wọn ìgbẹ́ kù sàgàgà wọn máa ń kú Alhaji Saheed kí n tó ọdọ Saheed Òṣùpá wọn lè lóògùn kan ní gbogbo nǹkan kan lágbára ṣùgbọ́n wọn nífura tó jẹ́ bá nífura ní ẹjẹ́ ìsọ̀rọ̀ fútẹ́ẹ̀dì ó dé sí padà ó ti yẹ kẹ́ ẹ mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfáàsùnà ẹrù dáadáa o.
tó bá dọ́dọ̀ yín. àáfàá súnà ó tún ti gbé first note míì jáde o. àáfàá súnà ó lóun ò ní gbọ́ òun ò ní gbà o. ó kéde pé aráyé gbà òun lẹ́yìn ìgbà tóun ti apologize tóun tọrọ àforíjì tóun bẹ akéwùgbà góòlù pé wọ́n bò ń bẹ̀bẹ̀. ó ní ọlọ́pàá wọ́n ń dalé òun láàmú. àwọn ọlọ́pàá ń dà òun láàmú wọ́n fẹ́ mú òun. ṣùgbọ́n òun ò sí nílé o. wọ́n mọ̀ ọmọ iṣẹ́ òun kan láàárọ̀ kùtùkùtù òní ló tún jí ló tún fi first note búkú kan sórí agbágbé. ọ̀rọ̀ àáfàá súnà àti ọ̀gá rẹ̀ tí wọ́n jọ ní gbólóhùn aṣọ ọlọ́ni ó parí ẹ̀ o. kéèyàn ó fóònù sí ìyàn kó rìkọ́ọ̀dù ẹ̀ pamọ́ kó o sì sẹ́ǹdì ẹ̀sẹ̀ lòmí. ẹ̀ṣẹ̀ ńlá ni níwájú ìjọba o. àwọn kan ní ẹ̀wọ̀n rẹ̀ ọdún méjì àwọn kan lọ́dún márùn-ún àwọn kan lọ́dún méje. ṣe é mọ̀ pé wọ́n là kalẹ̀ ni. bóyá ọlọ́dún méje ń pẹ̀lú sí àṣekára ni bóyá ọlọ́dún márùn-ún bóyá kò ní sí àṣekára. torí ìdí eléyìí má kó o ní rìkọ́ ní èèyàn lọ́wọ́ kọ́ wa máa fìyún sí láńkúláńkú o. sọ́ra rẹ o bọ́ọ̀ bá ní rìkọ́dì èèyàn lọ ó ní fẹ́lẹ́dá rẹ ni máa dá gbọ́ kó o fi máa gbéra rẹ núdùn àti pé kí ló fẹ́ wúlò fún ọ́n bẹ̀ níbi kọ́ rìkọ́ọ̀dù ẹ̀. à ń gé lọ́wọ́ ó ń bọ̀ ká. ẹni tí òṣùpá jẹ́ kí n bá forí gbárí látara òṣùpá tí mo fi sẹ́ ẹ wo tí òṣùpá sọ fún mi nípa Shehu Jamiu àmì ọlọ́run àti bàbá tó kú yẹn tí wọ́n pè ní Adamson ẹ wá wo wá sí àmì ọlọ́run náà ṣé kò jọra wọn ẹ ká jọ fídíò yẹn. Adamson màmá tó bí mi ló jókòó yẹ́rì pé wọ́n jọ jókòó papọ̀ lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni kó tó di pé mo láǹfààní àti mú màá mi sí ọ̀dọ̀ mi lẹ́kọ̀ọ́ gbogbo ẹni ó súnmọ́ mi mọ̀ pé mo ní ìyá tó bí mi o ṣùgbọ́n ìyá mi tó tún jẹ́ ìyá fún mi ní Èkó tí wọ́n lè lọ mẹ́jọ mi bá tó máa pé mò ń bọ̀ wá nísìnyí tí màá sá jáde pé ẹ mọ́jọ́ bá mi ò fẹ́ wàhálà o Alhaja Balkis Adamson. Allahu Akbar. ìyá mi lẹ́yìn ìyá mi lójú ìyá mi pàápàá òun ló jókòó Alhaja Balkis Adamson. gbogbo wa la mọ̀ wípé lóòótọ́ òun ló kẹ́yìn nínú òpó Islam hajjul bait liman istata'a ilayhi sabila. ọlọ́run ní ẹ lọ Mákà ẹni ọlọ́run bá fi rọ̀ lọ́rùn ẹni ọlọ́run bá lànà fún ìlànà fún yẹn ò túmọ̀ pé wọ́n ló kówó ẹjọ́ Mákà tí èmi kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ ayé mi pé mo kọ́kọ́ lọ ṣe ìdá Kàábà ọlọ́run Alhaja àti ọkọ wọn Muhammad Adamson àwọn ni wọ́n rán mi ní Mákà. Allahu Akbar. ó dẹ̀ jẹ́ àràfà Jímọ̀ ní yíya 2006. Allahu Akbar. 2018 years ago ni mo sàràfà. I was 15 years old. ọmọ 15 years ni mi lọ́dún tí mo kọ́ sí àràfà. Adamakumullah. ọkọ wọn ó ti dolóògbé bí n bá ń bẹ láyé lónìí àrà tí gbogbo wa ń dá yìí ó kéré lẹ́gbẹ̀ẹ́ yìí tí Muhammad Adamson máa dá níbí. Allah. Adamson lè máa yí láti ẹnu lẹ̀kùn yẹn débí pẹ̀lú dùnú. àjọ jẹ kóró èmi àtẹ̀bí wọn àjọ jẹ dùnú èmi àtẹ̀bí wọn. àwọn àsìkò kan wà tí àdánwò Ọlọ́run dé gbogbo èèyàn túká ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ̀bẹ̀ padà pé kínní kan ni ọ̀rọ̀ lọ́kàn wà yọ ẹnìkan kan o ṣùgbọ́n gbogbo èèyàn túká fọ́kọ wọn gbogbo èèyàn túká lẹ́yìn ìyá yìí. mo dúpẹ́ pé dòní Ọlọ́run fún mi láǹfààní pé lójú ayé àti lẹ́yìn ọkọ wọn mo sì dúró pé ọ̀rẹ́ mi ni ẹbí yín mi ò dẹ̀ ní jáwọ́ lọ́rọ̀ yín láéláé. Allahu Akbar. Alhamdulillah. Ọlọ́run mọ àkọsílẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé nípasẹ̀ oore ẹ̀dá máa ń ràdánwò lóòótọ́ ọkọ wọn rí àdánwò nípasẹ̀ oore tó jẹ́ pé bàbá mọ̀ pé bẹ́ẹ̀ lòpin oore yẹn máa rí ni àbá pé ọba sì ṣèkà lérí ọ̀rọ̀ eléyìí o ọba sì ṣèkà ọba sì dájú ọba sì kúkú yàwọ́ délẹ̀ kọ́ ọmọ sóore yìí ó ṣe oore náà èsúrú pàdídà ńlájà ajá pàdídà ńlọlọdẹ Alhaja Balkis òní ìsọjú ẹkún ẹ̀rín ni ayọ̀ ni ayọ̀ la fẹ́ yọ̀ lónìí ó dá mi lójú mi tọkọ yín bá wà ẹ̀mí rẹ̀ ó wà ń bí nísìnyí ẹ̀mí rẹ̀ ó mọ̀ kí wa pé ẹ ṣe. àwọn ọmọ méjì tọ́lọ̀ ń fún yín Sekina àwọn ọmọ wọn wọ́n ṣe dáadáa níjọ́ tá Adamson kú mi ò sí lórílẹ̀‐èdè yìí ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń dá ìgbà padà fún ìyá yìí gbogbo ògò tẹ́ ẹ bá wà ẹ máa bẹ lọ́nkẹ́ ẹ máa ṣàìsàn nígbà tájú lọ ọlọ́run tún dé títí tán bọ̀ wá bá Adamson níjọ́ tá Adamson kú mi ò sí lórílẹ̀‐èdè yìí ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń dá ìgbà padà fún ìyá yìí gbogbo ògò tẹ́ ẹ bá wà ẹ máa bẹ lọ́nkẹ́ ẹ máa ṣàìsàn nígbà tájú lọ ọlọ́run tún dé títí tán bọ̀ wá bá Adamson kò sí ohun tá a fẹ́ sọdowó láti lè fi ra ẹ̀mí
nígbà tí gbogbo ohun tá a lè sọdowó tán last card ọlọ́run wá ní tẹ́ lè sọdowó ọ wá tán báyìí ẹ̀mí gangan wá ṣẹ̀ṣẹ̀ tán níjọ́ Allahu Akbar. ohun tẹ́lẹ̀ omi ọ ya wèrè níbà ya wèrè pé kí ló wá kù. èso dá kankan gbogbo tó ń jágbá ní ayé ọlọ́run ní gbogbo ẹ̀. máa ní kò ní gbà láò. ó ti yé mi sà. ó ti yé mi sà. ìyá wèrè gan o ó ní nǹkan burúkú lọ́wọ́ o. àbúrò ní ṣe wá o. àmì sà ó ti yé mi sà. àmì sà. nǹkan burúkú wà lọ́wọ́ wọn o. wọ́n lè gbọ́ lọ́wọ́ wọ́n lè má gbọ́ lọ́wọ́. àwọn àgbàlagbà ló fún wọn. ìyẹn sì ọlọ́run tẹ ẹ̀fà ọlọ́run ló ṣe wọ́n ní tó ṣe wọ́n yẹn. òun fi wọ́n ṣiṣẹ́ aburú ni. ọlọ́run ọba lẹ́kẹ̀ọ́lá. ọba tí ń fàṣẹ. òun ìjẹ́ nìyẹn. ọ̀sẹ̀ kọ́kọ́ máa ń dùn mí fáwọn àfáà nìyẹn wọ́n máa láwọn olùburú. àwọn ní síra àwọn oníkan táwọn lè sá. ẹ̀ tó bá yẹ gẹ̀ẹ́sẹ̀ sí ẹ̀rí dáṣẹ̀ rí àfọ̀ ẹ̀ lọ́ fi kóòtù múyàn. ẹ̀ fi kóòtù múyàn. àbí. ṣé wọn ní kan tó lè sàkún pákó padà fún. àbí o àbí o. Saheed Shittu ó tẹ̀ ọ́. láti gbà yẹn láti gbà yẹn bẹ́ẹ̀ ni o. àwọn oníṣẹ́yà lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ èèyàn wọn tó ṣe tó bá wọ́n mọ̀ bó ṣe fẹ́ bá tiẹ̀ jẹ́. ó lọ́wọ́ kó tó bá tàbí long discourse ó ní bàbá kan pàṣẹ èèyàn wà lọ́dọ̀ òun. ok. ó máa wá sọ́dọ̀ òun láti ilé ìwé yẹn kò mọ ṣé òun náà ti bá ti sọ lọ. ok. ó ló máa ń ṣàdúrà lọ́dọ̀ òun ní kò lọ Mẹ́kà ní láyé. kí lórúkọ Adams kí lórúkọ woman kan báyìí. ok ọkọ ẹ máa ń gbẹ́sìn tó wà láyé ge mo ti mọ̀. Adamson. òun lọ Mẹ́kà yẹn bá níbà òun fún yín Mẹ́kà. ó ní ẹ̀yàn lẹ́yìn tí Mẹ́kà yẹn tún ní bàbá yẹn wá ní àwọn kan náà kọ́ kó máa lò láti Mẹ́kà bàbá yẹn lókè yẹn lò náà dá òun àtúnfò kówó ìpàdà mọ́tò. wọ́n gbé mọ́tò sì ní látòkè òkun ó lẹ́nu yẹn bójú jẹ́ tó rán Mẹ́kà. àbí ọlọ́run ní àwọn làwọn ṣáàdúrà fẹ́ nìyẹn táwọn kóra àwọn jọba táwọn bẹ bàbá bọ̀ gbogbo oríire ọ̀hún ti gbẹ́sẹ̀ lé àmì ọlọ́run lẹ́yìn lóde lórí rí ẹ̀ tí òfin ẹlẹ́nu ṣẹ́nu yà tó ń gbọ́ mi. agbọ́yé sà mọ̀ ẹ̀sẹ̀ ń gbọ́ nẹ́tíwọ̀kì yẹn fèlè. bàbá ẹ̀ kú pé táwọn tata ti ń dúró kílẹ̀ padà. bí ìgbà tó ṣoore dáràn. so àwọn afáà lóògùn. ẹni tó bá ṣe oṣù dáadáa fún wọn tí ó tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ ó ń gbọ́ mi. agbọ́yé sà nẹ́tíwọ̀kì yẹn fèlè ní sà mo ń gbọ́ yín báyìí. nígbà tó fi ń sàtìyẹn tó ṣe dáadáa sí wọn. àwọn wọ̀n lẹ́yìn tó fi ń sàtìyẹn tó. bẹ́ẹ̀ ni wọn ò ní lẹ́yìn tí wọ́n fi ń sàtẹni tó ń bá wọn jẹ́ kiri. ṣé tó bá ti fún kọjú yẹn tó ń múná bọ̀. àbí o tí wọ́n mú lọ kóòtù. lórí wọn ló máa ṣe tó ṣe kékeré kan máa bá fi ẹ̀jẹ̀. ṣé fídíò yé wa dáadáa lẹ́yìn ìgbà tí mo kọlu àmì ọlọ́run látara Alhaji Saheed Òṣùpá lórí fídíò tí wọ́n ní kí n ṣe fún bàbá Kọ́lá Olóòtú tí wọ́n rán mi pé kí n ṣe fún wọn. lẹ́yìn ọjọ́ kẹta tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ Alhaji Saheed Òṣùpá sọ pé kí n lọ bẹ àmì ọlọ́run bó tẹ̀ jẹ́ pé mi ò sẹ́ wọ́n rán ẹnìkan tẹ̀lé mi pé kí n lọ bẹ àmì ọlọ́run mo ṣe bẹ́ẹ̀ mo lọ bẹ àmì ọlọ́run lẹ́yìn ọjọ́ kẹta Alhaji Saheed Òṣùpá pè mí wípé àmì ọlọ́run kò dáríjì mí ó lè ṣe mí níkà o ẹ̀rù bà mí pé kò dáríjì mí kẹ̀ wọ́n ló lè ṣe mí níkà o wọ́n làwọn máa introduce àáfàá kan sí mi á máa ṣiṣẹ́ fún mi mo lọ sílé Alhaji Saheed Òṣùpá wọn ò dọ́rọ̀ àáfàá sọ mọ́ Alhaji Saheed Òṣùpá kí ló dé àáfàá tẹ́sọ́ pé fẹ́ introduce mi tí ó mọ̀ ṣiṣẹ́ fún mi látara wípé nǹkan aburú tí àmì ọlọ́run bá ṣe kọ́mọ́ lè ràn mí Alhaji Saheed Òṣùpá wọn ò dá mi lóhùn wọn ò dá ọ̀rọ̀ yẹn sọ mọ́ ní ọjọ́ kan Alhaji Saheed Òṣùpá wá pè mí bẹ́ẹ̀ ṣe mẹ́nu lé ọ̀rọ̀ àmì ọlọ́run ìjọ yẹn gangan ni mo bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù wọn ipe tá a bá parí conversation yẹn kí n lè tún ọ̀rọ̀ yẹn gbọ́ àtijọ́ yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù wọn mi ṣe betrayal o nígbà tá a sọ̀rọ̀ tán mo wá play ọ̀rọ̀ yẹn padà ìyẹn ni voice note tẹ́ gbọ́n sìn conversation mi àti wọn ẹ̀rù bà mí ara mi gbọ̀n rìrìrì mo ní mo wọ ga o sáyè mi ò ti bàjẹ́ báyìí ọlọ́mọdé káyè mi ó bàjẹ́ kò tọ́jọ́ kò tó sù ọmọ oṣù 6 àti ọ̀sẹ̀ 2 ó kú mọ́ ìyá súná nínú kọ́lọ́mọdé káyérú ẹ̀ mọ́ mo pe Alhaji Saheed Òṣùpá fún iṣẹ́ abẹ pípẹ́ láti ràn mí lọ fún owó wọn ò ṣe ń gbà yẹn mo kàn notice pé gbogbo jàǹbá tó bá ṣẹlẹ̀ sí mi lẹ́yìn ìgbà yẹn Alhaji Saheed Òṣùpá wọn ò ní assist mi rárá
ó ní kọ̀lọ̀fín ó ní bánú ni yes ó ní bánú ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bẹ́ẹ̀ nítorí owó ni mo fi ń bá Alhaji Saheed Òṣùpá jà irọ́ o mi ò fẹ́ pè wọ́n wípé kí wọ́n fún mi lówó oúnjẹ o àbí owó pátì kankan irọ́ o. Tí challenges bá dé náà ni mo máa ń lọ sá lọ bá wọn o. Tí jàǹbá aburú bá ṣẹlẹ̀ sí ọ̀tá mi ẹni mo lọ máa ń ké sí wọn o. Kì í ṣe pé bóyá kí wọ́n fún mi ní owó àbí kí n fi ra mọ́tò àbí kí n fi jẹun àbí kí n fi wọṣọ kọ́ o mi ì tọrọ owó lọ́wọ́ wọn o. Àwọn fọ́ìsàn tó wá jẹ́ evidence fẹ́ mi tó jẹ́ proof tí n bá release ẹ̀ ayé wo ni mo wá fẹ́ sọ fún pé èmi àti Alhaji Saheed Òṣùpá máa ń sọ̀rọ̀ báyìí wọn ò ní gbà mí gbọ́ láyéláyé. Proof ni mo fi ṣe mi ò betray wọn. Ẹ wo inú ogun tí wọ́n fi mí sí láti yẹ ọdún yìí ẹ wo fídíò tẹ wò tán sìn aláàánú mi yẹn náà ẹ wo tó ti ń ṣẹlẹ̀ sí báyìí ọlọ́mọdé òkú mo mọ tí mò ń sọ mi ì ṣe ọ̀dàlẹ̀. Ìjà rántí Mohbad bí Mohbad ṣe pamọ́ra títí tí ó sọ̀rọ̀ ó lòun lọ sí àgọ́ ọlọ́pàá òun lọ competition síbẹ̀síbẹ̀ náà pamọ́ra kò sọ̀rọ̀ fún ayé ìgbà tó páyín tán àwọn náà là tó ń bu ẹ yẹ kó sọ̀rọ̀ lèmi náà fi ń pariwo sí o ni mo fi ń sọ̀rọ̀ ìdí tí mo fi ń rí ìkọlù láti gbà ẹni mi ṣe betrayal ìdí nìyẹn bẹ́ẹ̀ ni ṣe ti wá rí wípé èmi nìkan kọ́ ni ọlọ́pàá máa gbọ́rọ̀ ẹnu ẹ̀ tí ọlọ́pàá bá ti mú mi tí mo ti yọjú síbẹ̀ Alhaji Saheed Òṣùpá náà kí wọ́n máa wọn náà o kí wọ́n wá ro tẹnu wọn kò sí pé bóyá mo lówó mo lókìkí kí wọ́n wá ro tẹnu wọn o ìdí ni gbogbo tí mo ń pamọ́ láti yọ ọdún yìí nìyẹn gbogbo àjálù aburú ṣẹlẹ̀ sí mi mo kàn rẹ́rìn síta ni mi ò fẹ́ pamọ́ ní ìfẹ́ páyín lójijì mo jẹ́ ń pariwo síta ṣé kò tó torí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n onílàákàyè gbogbo Nàìjíríà ẹ bá wa dá sí o bí adájọ́ ayé kan ò bá dáadáa tọ̀run ó tó dá bẹ́ẹ̀ ni ẹ bá mi ṣe fídíò yìí. òun fi àwọn àgbàlagbà ṣọṣẹ́ ni tó bá sọ fún àwọn àgbàlagbà ò jẹ́ kankan bí kankan ẹni ẹ̀ńtọ́ ayé. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn àgbàlagbà dàbí ṣé àmọ́ rẹ̀ tó fi àfáàtò kọ́ ní kéwúlẹ̀ ó dà wá. tó bá kà wá àmọ́ rẹ̀ yìí ò ní kó má ní agbára tó ní ó máa ń. èyí kò tó bá fẹ́ jẹ́ máa jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. pé àwọn tọ́jọ́ mọ Ìjẹ̀bú ni wọ́n ń gbadé káàkiri ilẹ̀ Amẹ́ríkà ó ṣe jẹ́ bẹ́ẹ̀. àyà kò wọ́n títí ó dé adé ìṣẹ̀báyé. gbóló ti rí gan sáńtà ni. àwọn èèyàn kan ló wún fún wọn. wọ́n máa ń wún ni. mi ò wá láti wá bà anybody jẹ́ ṣùgbọ́n ẹ̀ ń bà orí adé jẹ́ torí náà mo ṣe dé fìlà adé ìṣẹ̀báyé ẹ̀ tó wá ń de èyí táwọn ń dé yẹn gbájú ẹ̀ nìyẹn fake nítorí eBay nìyẹn. àwọn tó bẹ́ẹ̀ ni àwọn tó pè ní eBay. àwọn eBay yẹn àwọn náà ti mọ̀ tó náà àwọn olówó ìpèbí. ṣé lọ́yọ̀ tún jí lọ́hùn. bẹ́ẹ̀ ni ìyẹn Akílẹ̀ ló sọ fún mi pé àwọn lọ́wọ́ ìpèbí mo ní ẹ̀ lọ́wọ́ ìpèbí níbo lẹ́tí wọ ìpèbí ó ní South Carolina. brọ́dà mi ní Ọ̀yọ́ tún jí. mo ní ìjẹmọ oyè tí wọ́n ṣe ní pèbí ó ní Ifá ní káwọn ṣe jọ́ mẹ́ta káwọn jáde mo ní mo lẹ́ ti dáfà títí yín Ifá ní kẹ́ ṣe jọ́ mẹ́ta kẹ́ jáde kó ń pèbí mo lákìlẹ̀ òun pé kó tó yẹ kó pè bàbá Awùjalẹ̀ kọ́lọ́n fọ́ọ̀rùn kẹ́ bàbá yẹn ó gbọ́dọ̀ gbọ́ ó gbọ́dọ̀ gbọ́ kan tó ń ṣe yìí ó dẹ̀ ń wá sí ojújọba ní ọdọọdún ó wá ń gun ẹṣin ìwọ ò ṣe jáde yẹn. ṣé wọn kì í dé Nàìjíríà tó bá wá. mọ̀dà orúkọ wa dé sí mo lè báyọ̀ fún gbogbo ara jà Ifá ló mú bàbá yẹn. Aláàfin Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni Ifá ló mú adéròmọmọ láwà ní agogo ọjà. Ifá ló mú mo bá sọ̀rọ̀ kó ló di kó tẹ̀gún orí oyè yẹn Aláàfin. Ọ̀wọ́ adé. yẹ ìgbà tó wà ní pèbí gan mo lọ kí n pèbí Ifá ló mú àkérè sí ogun náà jà nílé yín ọmọ ìlú dẹ̀ ti ní ẹ wọn ò ń jọba ń dílé wa ọba bọ́gà ló jẹ. ọba bọ́gà ló jẹ. kí ló ń jẹ ọba bọ́gà. ọba bọ́gà kí là ń jẹ lọ́hùn ká jẹ chicken ká jẹ bọ́gà tó ń fry àwọn fẹ́ kó jẹ ọba Maryland kí àlùmọ́rúfù kọ́ kí yẹn jẹ ọba Washington ìyẹn àwọn olè sí yẹn. wọ́n fẹ́ fẹ́yìn náà ládé wọ́n máa fi lálẹ́ ẹ̀ dákẹ́ ẹ̀ fi wọ́n lẹ̀. wọ́n ti dájẹ́ gbọdọ̀ ẹ̀yìn ìgbà tí ẹ̀yin karambà ní ìlọ síbẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ ìpìlú tẹ̀sí jọ́mẹ́ta ní jáde ẹ̀ wá gbé èdè ẹ̀ wá gbé fẹ́rẹ́ lẹ́ni jẹ bí òun àtàbúrò ẹ̀ náà pé bóun àtẹ̀gbọ́n ẹ̀ náà bá jà. tó fi gúnra wọn ní tẹ́lẹ̀ mi fi gbà á. tẹ́lẹ̀ mi fi gbà á lọ́dọ̀ bọ̀bọ̀ yẹn. ti Àgbàlá AK Media Concept níbi tí ọba Aláwọ̀ Rabi ti ní kí ó máa dún kó máa dùn létí tí àwọn èèyàn sì ń bá wa gbọ́ tó ń bá wa wò ó táwọn náà tó ń tẹ̀lé wa káàkiri àgbáyé ni o èyí náà ni mo wá tí a fi lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn níbi tá a ti lọ mú ọ̀kan gbòógì nínú àwọn ọmọ ilẹ̀ Yorùbá wá ọmọ ọba ni wọ́n o ọmọ aládé ni wọ́n lọ́jọ́ tí a bá sì pàdé ọmọ aládé ọ̀rọ̀ bí adé ọ̀rọ̀ bí oyè ọ̀ọ́lẹ̀ Yorùbá òun náà ni a máa bára wa sọ lónìí kí lọ́nà àbáyọ síbi ilẹ̀ Yorùbá ṣe rí èyí náà ni wọ́n sì máa fi ṣàfihàn ọmọọba Nurudeen Adémilékè Oyèkán Ọmọbánjọ bàbá ẹ mà káàbọ̀. ẹ kú ilé o làǹkárá ilé o ṣe dáadáa la bá yín o. dáadáa la wà.
àdúpẹ́ fọlọ́run. gbogbo orílẹ̀ Amẹ́ríkà ń kọ́ lọ́hùn. àlàáfíà náà wà. àdúpẹ́. pẹ̀lú ògo Ọlọ́run. àdúpẹ́. gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ̀ wọ́n ní ká máa kíyàn o. àdúpẹ́. bàbá wọn ní àárín ní òde àbẹ́rẹ́ èèyàn ti ẹ̀rí yàn lóde èèyàn béèrè ìlú wo lẹ ti wá gan ọmọ olóòbọ̀ lẹ ń ṣe. ọmọ Ṣàgámù ní Lógùn State ní Ìjẹ̀bú Rẹ́mọ ibẹ̀ ni wọ́n ti bí mi tí wọ́n ti bí bàbá tó bí mi lọ́mọ tí wọ́n ti bí ìyá tó bí mi lọ́mọ ìyá bàbá mi nìkan ló jẹ́ ọmọ Ògèrè nílé Onípàkálà àwa là ń jẹ lísà ń bẹ tó ìṣẹ́lù mí so káwá padà sí Ṣàgámù ìdílé bàbá ọba lọ́tún lósì ìdílé ìyá ọba lọ́tún lósì àtàn títí nídìílé Kóyèlù àwa náà là ń jẹ ọba ní Kòròdú níbi tí Ọlọ́run bá dé. a jẹ́ pé àtọ̀tún àtòsì àwọn balẹ̀ ń ṣe o. lágbára Ọlọ́run Lódùmarè àtàwọn tó ní láyé. torí níbi tí ẹ jókòó sí náà ni a ti gbé àlejò pàtàkì wá ẹni tí í ṣe adelé nínú ọ̀kan lára àwọn ìlú kan ní ìpínlẹ̀ Oǹdó lọ́hùn. ọ̀wọ́n bá a sọ̀rọ̀ tó pọ̀ pàápàá àwọn tí wọ́n ń lọ káàkiri tó ń pera wọn lọ́ba l'Amẹ́ríkà ẹ wá kàn sí iléeṣẹ́ pé ẹyẹ oyin mọ́mọ́ èmi náà ní nǹkan tí mo fẹ́ sọ lórí àwọn tí wọ́n ń pera wọn lọ́ba yìí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ò sì gbọ́dọ̀ bàjẹ́ ẹ wá torí ẹ̀ wá látòrí Amẹ́ríkà ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ à ń jọba à ń dádé l'Amẹ́ríkà bó ló ṣe bẹ̀rẹ̀ gan ọdún wo ló bẹ̀rẹ̀. ọ̀rọ̀ pọ̀ ń bẹ tí mo bá rántí èyí tí ó wà ní Georgia Ṣọlá Akínrímisí òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kínní ẹ ní Georgia that was 2014 tí n bá ṣe mistake so nígbà tí èmi tẹ kankan lé lé mo tẹ ń pè àtẹ kakuru kankan so nígbà tó máa di 16 wọ́n wá Akilẹ̀ ìyẹn ọmọ Ìjẹ̀bú Òde ó wá invite wá sí ọdún Akilẹ̀ tó máa ń ṣe ní Texas ní Dallas ó dẹ̀ máa ń ṣọdún ọdún dẹ̀ máa ń fà eégún á jáde wọ́n á ṣe gbogbo ìbílẹ̀ ní ìgbà yẹn brọ́dà mi Akilẹ̀ ò tí ìpínlẹ̀ ẹ̀ lọ́ba ó dẹ̀ máa ń ná owó dáadáa tí wọ́n dẹ̀ máa ń compensate ìdígbòtà dẹ̀ máa ń ṣàdúrà fún. ẹ̀yin náà máa ń bá fi kún àbí àbọ̀ ló ń dá nǹkan. ó kò máa invite wa first time tí mo tẹ̀ máa lọ ni ẹ̀kan péré ni mo lọ so ẹ̀kan péré tí mo wá lọ yẹn wọ́n wá gbé sí mi létí pé Ṣọlá Akínrímisí tó wà ní Georgia tó ń pèrè lọ́ba o ó ń bọ̀ ń bẹ́ o mo wá lóyún ẹ̀ sínú. number one Akin kì í ṣe ìdílé ọba Akínrímisí ogun náà jà nílé yín ọmọ ìlú dẹ̀ ti ní ẹ́ now nígbà tó wá díjọ́ yẹn wọ́n ṣẹ̀kì wá sí yàrá táwà èmi Almoruf àti brother mi Waheed Nurudeen òun wà ní California so gbogbo náà ti ń complain ṣe náà méjì tí mo tọ́ yẹn àwọn ẹni wọ́n lọ joyè lọ́dọ̀ ojú yìí gbé ní South Carolina ní 2014 odidi ọ̀sẹ̀ kan la ṣe pẹ̀lú ojú yìí gbé máa dé ibẹ̀ yẹn so brother mi Waheed Nurudeen yẹn jẹ́ Ọ̀túnba ààrẹ Almoruf ìyẹn jẹ́ Bọ́ba Gúnwà ọmọ Ọ̀yọ́ brother mi Waheed yẹn ọmọ Abẹ́òkúta nù wọ́n fi oyè lọ mí èmi wá sọ pé mi ò fẹ́ torí pé ọmọ Abẹ́jọyè ni mí abẹ́rẹ́ mi dẹ̀ lókun dì gbogbo orúkọ bẹ́ẹ̀ kò jọ mí lójú mo ṣé kí n bá yín débẹ̀ à lọ síbẹ̀ àdẹ̀ débẹ̀ mo rí bó ṣe ń ṣe ń bẹ̀ kò sẹ́ni tó máa débẹ̀ tí ò ní mọ̀ pé Yorùbá tàn gbogbo àwọn akọ́dá tó wà ń bẹ̀ Yorùbá náà ń sọ lóòótọ́ ni àwọn wọn lọ kò sí mọ́ ṣe fẹ́ sọ ẹ̀ mọ̀ ẹ̀ ṣèbí àwọn náà bí mo tó ń sọ. ṣé òyìnbó sì ni wọ́n ń bẹ̀. dúdú ni wọ́n ṣùgbọ́n wọ́n ti pẹ́ lọ́hùn. bá ṣe gbọ́ history yẹn ó tàbí pé Ọ̀yọ́ ni wọ́n ti migrate lọ sí ibẹ̀ ṣé kìí ṣe Ọ̀yọ́ Túnjí lẹ̀ ń sọ. Ọ̀yọ́ Túnjí village lókè l'Amẹ́ríkà lọ́hùn ní South Carolina ibẹ̀ náà ti lọ bẹ́ẹ̀ ni ọba kan wà láàrin wọn tí wọ́n kó lẹ́rú mọ́ wọn gbà yẹn bọ́n ṣe sọ ìtàn yẹn nígbà tí bàbá yẹn dọ̀hún ó continue àsọba láàrin wọn ó wá ń bí sí ó ń rẹ̀ sí títí tí bàbá yẹn fi kú tí ọmọ ẹ̀ tó ṣaláìsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tóun náà fi gba adé yẹn so kò wá sí òrìṣà wa especially tó kọ́mọ̀ náà òrìṣà wa tí wọn ò ní bẹ̀. nínú Ọ̀yọ́ Túnjí l'Amẹ́ríkà nínú Ọ̀yọ́ Túnjí tí bọ̀bẹ́ yẹn bá ti jáde kúrò nínú yàrá ẹ̀ báyìí tó bá ti ń bọ̀ gàràrà báyìí àyà ń di Ògún Ọya Ṣàngó gbogbo. ta ló ń bá bọ́. wọ́n ń bọ nǹkan wọn bẹ́ẹ̀ o. wọ́n ń bọ Ògún fúnra wọn bẹ́ẹ̀. wọ́n bẹ́ẹ̀ ẹ máa rí ẹ tẹ́ rí gbogbo àwọn nǹkan wọn dún bẹ́ẹ̀ so báyà tí ń sọ yẹn tó bá ti ń júbà yẹn àwọn tó tẹ̀lé yẹn wọ́n sọ pé ìbà àṣẹ ẹ mọ̀ kókò sí mọ́ ṣe fẹ́ sunkún má lọ mo wòran fún ọ̀sẹ̀ kan yẹn ìbà àṣẹ tó báyà ti ṣe tán àwa lọ jókòó wọn á bẹ̀rẹ̀ kánsìlì wọn máa sọ̀rọ̀ so gbogbo bàtà lọ yẹn ṣe mọ̀ pé ìgbà oyè ni wọ́n ń ṣe gbogbo tó yẹ kán ṣe àwa nílé ń bẹ̀ ṣùgbọ́n ní ọjọ́ náà lọ́hùn mo rántí pé
àwọn gbogbo àwọn tó ń pera wọn lọ́ba yìí kò sí kankan nínú wọn tó yọjú o. tó ń pera lọ́ba lamẹ́ríkà. tó ń pera lọ́ba lamẹ́ríkà o kò sí kankan nínú wọn ń bẹ̀. ta ló wá fi wọn jẹ́ sà. kò wáyé mi o ọ̀rọ̀ pọ̀ àdèmà débẹ̀ torí mo ti dé Ìlíṣàn èyí tó wà ní Indianapolis tó lọ parọ́ fún wọn lọ́hùn ìjọ tí èèyàn bá máa pa tó bá máa níyì tó bá dìlọ́ àti ìjọ yẹn bá máa já Yomi Fabiyi sọ̀rọ̀ kan ó ní tó bá pa irọ́ olóòtú tó á jókòó báyìí á máa wẹ̀ ó ní wàá sá almost 50,000 miles olóòtú yẹn jókòó díẹ̀ olóòtú mọ̀ fún gbàgbọ́ bá lọ títí òun padà wá tó brọ́dà mi tó parọ́ fún wọn tó lọ parọ́ tó parọ́ wọn balẹ̀ bàbá Ìlíṣàn àṣírí ẹ̀ ti tú sí mi lọ́wọ́ mi ò wá láti wá bá anybody jẹ́ ṣùgbọ́n ẹ̀ ń ba orí adé jẹ́ torí náà mo ṣe dé fìlà adé gbogbo àwọn ọmọ Yorùbá pátá láládé o ọmọ aládé ní gbogbo wa ṣùgbọ́n káyà máa wá kó wa ká máa lọ ṣe adé ká máa dé adé ìṣẹ̀ǹbáyé ẹ̀ tó wá ń de kò sí gbogbo àwọn bàbá tó rí kíní ẹ̀ tínú wọn dùn ṣùgbọ́n ká máa mú lẹ́yẹ kọ̀ọ̀kan ṣe mọ̀ pé nígbà tí a ṣe tán bẹ̀ ní ọ̀dọ̀ ojú yìí gbé yẹn so a padà gbogbo wa lọ àwọn àlùmọ́rùfù wọn ń ṣe kíní yẹn nígbà tó dẹ̀ pẹ́ ìjọ tí mo ní mo pàdé Akérèmísí ní Dallas yẹn ó wọlé wá ó wá kanlẹ̀kùn àwọn ọ̀rẹ́ mi lọ sílẹ̀kùn fún so mo jókòó mò ń wò níran ó ẹ̀sìn pé ká ṣe kábíyèsí fóun ó sì pé àwọn mẹ́ta kò sí ẹ̀ tó ṣe kábíyèsí ló bá lóun fẹ́ introduce ara wọn ló bá lóun ọba Akérèmísí láti Georgia àṣẹ ẹni tó tẹ̀lé èmi ò mọ̀ kán mo yá àwọn ọba ẹ̀ ni nìyẹn bá ní Akin ṣé bí mo ti sọ fún ẹ pé gbogbo ibi tábàjọ dé tí n bá wà lẹ́gbẹ̀ẹ́ má máa pera ẹ ní ọba wọn ò ń jọba ń dílé wa ọba bọ́gà ló jẹ. ọba bọ́gà ló jẹ. kí ló ń jọba bọ́gà. ọba bọ́gà kí là ń jẹ lọ́hùn. ká jẹ chicken ká jẹ bọ́gà tó ń fry pé ọba bọ́gà ló jẹ. ẹni ọba bọ́gà. yes ìyẹn bá ní ọba bọ́gà ló jẹ ṣé ibi tí mo jókòó sí yẹn mo wá wojú àwọn ọ̀rẹ́ méjì kí làwọn dẹ̀ fẹ́ sọ nígbà tí ẹ̀gbọ́n ti fún ní èsì ara ẹ̀ wá kó tì ọ́. yes kò wá lè dúró mọ́ èmi gbà tí wọ́n wá lọ èmi wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ yẹn so ká máa ṣọ́ọ̀tì ẹ̀ wọ́n gbé wa lọ sí ibi tó ti máa ṣe ayẹyẹ wọn àdébẹ̀ àrígún àrí gbogbo ẹ̀ first time tí èmi máa lọ nìyẹn mo ní àwọn kò tẹ̀lé ṣe dẹ̀ dá o mi ààrẹ ẹ̀rọ ṣé ìgbà tó wá láti oníbọ̀ṣe ṣe náà nìyẹn ok àfigbádùn ṣe yọ announce ní ọba kan fẹ́ wọlé o gbogbo wa máa dìde fún mo wá wojú àwọn ọ̀rẹ́ méjì mo ní èmi ò ní báyìí jókòó síbí báyìí o ṣùgbọ́n Ọlọ́run ọba ò ṣe mí ní màdàrú instead of that I will walk out tí gbogbo yín bá ti wá wọlé tó bá ti jókòó máa wádà wọlé bí ìgbà tí mo fi nǹkan sẹ́nu ni àwọn ọ̀rẹ́ méjì wọ́n tẹ̀lé mi lẹ́yìn orí ayé ti bùdá ládẹ wa so nígbà tó dẹ̀ wọlé tán tí wọ́n ṣe kábíyèsí àwọn amúkùmẹ́kọ tó ṣe kábíyèsí fún tó jókòó àwọn náà dẹ̀ wọlé mo rà ń jókòó tí mo rà ń wò wọ́n pé mi ò ṣe onímọ̀dàrú mi ní wá síbi kí wọ́n dàgbọ́n nìkan rú wọ́n ṣàṣetán ní ìgbà yẹn brọ́dà Mákilẹ̀ ọmọ Ìjẹ̀bú Òde tí wọ́n bí nílé rẹ̀ kò tí ì pera ẹ̀ ní ọba rárá àwa kúrò ń bẹ̀ mi rò bí a ju ọdún kejì ṣe mọ̀ pé àjẹgbodò máa ń wáyàn kúnra ni mi mọ ẹnìkan tó bá sọ̀rọ̀ ṣá àfihàn rẹ̀ ṣe rí brọ́dà mi Akilẹ̀ tó dẹ̀ bẹ̀ sí ní dáadé tó ń ṣe gbogbo ẹ̀ mo ṣáà ń wo ọ̀rọ̀ yẹn mo wá pé ọ̀rẹ́ mi àwọn méjì ìyẹn wọn ní ṣé mi ò rí orí fọ́ọ̀mù tá a wà ní pé àwọn tí ń yọ wọn lẹ́yẹ kọ̀ọ̀kan. ọ̀nà tí yọ wọn kò ní fọ́ọ̀mù lẹ́kọ̀ọ́. àwọn tí ń yọ wọn kúrò lórí fọ́ọ̀mù mo ní ó lé ọba France náà ìyẹn náà wọ́n ti yọ kúrò lórí fọ́ọ̀mù gbàtí yẹn náà ti bẹ̀rẹ̀ sí ní pẹ́ra ẹ̀ ní ọba èmi wá sọ fún ààrẹ àlùmọ́ mo ní ààrẹ ó níbi tó gbọ́dọ̀ ka mi mọ́ o especially èyí náà then èyí brother kẹta bí ọ̀tẹ̀ wà láti ìdílé ọba at least ó lọ joyè lọ́dọ̀ ìkọ́tìpọ̀ nítorí ó joyè ńbẹ̀ wọ́n fi ṣe agbáṣàga torí ní California ọba Fatai Àkámọ́ olùtòrí lórí bàbá yẹn ń ṣáà ìgbọ́n ní California so ṣe mọ̀ pé àjẹgbẹ́ mo ṣe sọ àjẹgbẹ́dọ̀ máa ń wáyé kúnra ni mo wá pe Akilẹ̀ brother mi kí ni à ń wá ń di kíní kò sí ẹni tó máa rí bó ṣe múra tó ní láìkẹ́ olóòtú tí ọmọkùnrin bá múra tẹ́ ẹ̀ bá múra ọba lẹ́ máa pe o máa ṣó yín gbogbo píṣọ̀ yẹn sọmọrí Ọlọ́run ni Olódùmarè o ó ga gbogbo la mọ̀ pé iyùn tá à ń lò ó ti wọ́n ẹni tó ga sókè á lò á kọjá ibi tó dó ẹ̀ Ọlọ́run ọba mi gan múra tó nílẹ̀ Yorùbá ibi tọ́lọ́run kẹ́dé mo ní bó ṣe múra yẹn wàá wáṣọ òfì tó bá wọn àrán wọn á rí lára ẹ gidi bó bá wáṣọ òkè má tún fi adé sí adé tó ń fi sí yẹn pẹ̀lú ọ̀pá tó ń lò àti ìrùkẹ́ tó ń lò yẹn ò ti fi bàjẹ́ ó dà mí má lọ bẹ̀ yẹn ó pé àlebẹ̀ àrùn ìyẹn náà sọ the same thing fún parasa tí ẹnì kọ́kànlẹ̀ tó máa jọ́ ni wọn
nígbà tí yẹn ti gbọ́ pé mo ti ń wà against wọn wọ́n ń pè yẹn ní Ọládìméjì Ọ̀ṣíbódù ọmọ Ìlíṣàn so bó ṣe pè mí nìyẹn ó pè mí mo kí dáadáa ló bá ní òun ọba Indianapolis Ọ̀ṣíbódù mo ní mi mọ̀ nǹkan tó ń pè lọ́ba ní Indianapolis Ṣàgámù ló ti bí mi èmi nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ẹni kí n má ṣe bẹ́ẹ̀ ó ṣàbẹ̀ sí sọ èdè Ìjẹ̀bú pẹ̀lú mi mo ní look brother mi Ìlíṣàn Ṣàgámù ìkọ̀kan náà ni wá o mo mọ̀ pé nígbà mo tó ti jọ bí mi àti ẹ nǹkan tó fẹ́ ṣe yẹn tó bá dán wò wá rí pé wàhálà ni ó lè mú mọ kankan ó wá sẹ́ni náà some pictures ó ní ọba àwọn ló ya adé fóun kóun lọ jọba ní Indianapolis kóun fẹ́ àwọn káwọn extend débẹ̀ mo ní ọba yín ya adé fún ẹ mo ní àwọn tó fún ẹ ní nọ́mbà mi wọn ò sọ bí mo ṣe jẹ́ fún ẹ ni ní Ṣàgámù tó forí mi sọlẹ̀ sí yẹn só ti gbà pé Ṣàgámù lórí Rẹ́mọ ni Bákàrè kò bá wọ níkà olórí Rẹ́mọ ní ṣe mẹ́rẹ̀ mọ́tòdínlọ́gbọ̀n mo ní brọ́dà mi mo ní wọn ò sọ fún un ó ní wọn sọ fún un mo ní ṣé wọn sọ fún ẹ kó ló ṣẹlẹ̀ nígbà táwọn kọ́tẹ̀sì fọba ó ní wọn sọ fún un mo ní tí ó ní ọkùnrin tó ń bá sọ̀rọ̀ mo wá dákẹ́ mo dẹ̀ ní ẹ̀gbọ́n kan lọ́hùn Sọjí Awólèsì òun ni ọmọ ọba Awólèsì tí ó wẹ̀ mí mọ́ ní ọba Ìjẹta nílùú wo sà ní Ṣàgámù náà ni Àkárìbò àwọn ọba tí wọn ò bí ọba náà dá ikú máa ń ba nǹkan jẹ́ mo wá pè ẹ̀gbọ́n kan báyìí ẹ̀gbọ́n ẹ̀ wá ń dá mi lónìí lédè Ìjẹ̀bú pé ṣé mi ò sọ ọkàn mo ní mo kàn sọ pé kò sí nǹkan tó jọ ká má fọ̀rọ̀ gùn ọ̀gbẹ́ni Ọládìméjì Ọ̀ṣíbódù ló bá lọ pé ọ̀rẹ́ mi tàjọ lọ sí skul ábì la máa ń pọn ọmọkùnrin yẹn ló bá pè mí ló bá kọ̀nẹ́ẹ̀tì brọ́dà mi ọmọ ọba yẹn Sọjí Awólèsì so wọn bá ṣàtì ń sọ̀rọ̀ pé bí a kì í fi wọ́n lẹ̀ mo ní èmi nìkan kọ́ ni mo ń bá àwọn pípé fa wàhálà àwọn tá a bọ́ wọn fa wàhálà pọ̀ ṣùgbọ́n mi mọ ohun tó dé tó wá pè mí wá tó máa dáhùn àwọn fẹ́ kó jẹ ọba Maryland kí Àlùmọ̀rúfù nǹkan kí yẹn jẹ ọba Washington ṣe rí mo ṣe ní kí n sọ̀rọ̀ báyìí mi wà á ṣe ẹ̀gbọ́n mi ń tẹ̀sí mi ìyẹn àwọn Awólèsì yẹn. wọ́n fẹ́ fẹ́yìn náà ládé ẹ̀ẹ́dá máa fi lálẹ́ ẹ̀ dákẹ́ ẹ̀ fi wọ́n lẹ̀. wọ́n ti dájẹ́ gbọdọ̀ ẹ̀gbọ́n mi láwọn tẹ́sí sí ẹ ó sọ lédè Ìjẹ̀bú láwọn tẹ́sí sí ẹ mo wá wò pé má sọ̀rọ̀ èmi má sọ̀rọ̀ pé àwọn máa sọ̀rọ̀ pé kí n má sọ kankan ààrẹ dẹ̀ ó ń ká mi wọ́n ṣàbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn mo wá ní tí mo yẹ ní kí n sọ̀rọ̀ báyìí ẹ̀gbọ́n mi ní ẹ̀gbọ́n mi bá béèrè lọ́wọ́ pé ṣé wọ́n ti ṣe tán ó wá ní ẹjẹ́ ìṣọjọ́ rẹ ẹjẹ́ kì í ṣẹjọ́ yín tó bá jẹ́ pé ẹ̀sọ̀jẹ̀bú náà á gbọ́ àwọn ń gbọ́ nílé ẹjẹ́ ìṣọjọ́ rẹ kó ṣàfara fún wa fẹ́ kó ṣẹlẹ̀ kó tó ń ṣẹlẹ̀ wa kán ṣèrú kán bọ̀rùn jẹ́ ń Ṣàgámù wa ṣé ẹ má kanlẹ̀kùn rẹ̀ kẹ́ńrà wọ̀lẹ̀ kẹ́ ẹ má fìlì fọ́ọ̀mù kẹ́ńrà wọ̀lẹ̀ ayàkó rẹ̀ wọ́n wá ń fọ́ kó wá jọba Maryland abẹ́rẹ́ rẹ̀ onókùndì ṣẹgbẹ́ rẹ̀ kékeré abẹ́kẹ́rẹ́ ṣe fún fàdíyẹ ojú èrò kéètètè dá ohun ìkọ́yẹlẹ pọ̀ máa díyẹ torí náà ẹbí náà mi kúrò lórí aago yẹn pé kí n kúrò lórí aago mo dẹ̀ jáde àná kúrò láago yẹn bá ṣe parí báwo yẹn ṣe lọ nìyẹn kò tó apẹ́ o tí mo dẹ̀ ń gbọ́ pé wọ́n ti ní ọba ní Florida wọ́n ti ní ọba ní kí lórúkọ ìlú yìí náà. Maryland ní kọ́ṣẹ́ wò tí ì jẹ́ àbọ̀ndódò yìí. nígbà tí ẹ ti yarí fún ọ tí ọ̀rẹ́ mi náà ti yarí fún ọ. Washington DC fún ṣé wà pé Maryland àti Washington DC bí gbàtà bá sọ pé Ogun State àti Lagos State ni láti bẹ́gà tọ́kọ́ra wọn bẹ́ẹ̀ ni so mi ìwádìí láwọn àbúrò kan náà ń bẹ̀ táwọn náà sọ pé ní Maryland yìí àwọn fẹ́ wẹ́n tí àyà máa kó. ẹ jẹ́ ká lọ báyìí sà á ní pé gbogbo àwọn tí wọ́n ń jọba kiri wọ́n jọba ní Florida wọ́n jọba ní kinní kan wọ́n jẹ kinní kan ó fẹ́ jẹ́ pé àwọn tó jọmọ Ìjẹ̀bú ni wọ́n ń gbadé káàkiri ilẹ̀ Amẹ́ríkà ó ṣe jẹ́ bẹ́ẹ̀. mo lè ṣẹ̀gbọ́n ní gan wápà ní ìjẹta bí ìjẹrin lẹ́nu bàbá kan tó sọ pé èyí tó ń pèrè ní ọba ní France pé ọmọ Ìjẹ̀bú Òde náà ni so right now akilẹ̀ náà ọmọ Ìjẹ̀bú Òde ni bẹ̀tì ńgbà tèmi lọ sí Ìlíṣàn tí mo lọ bá Ọlọ́fin sọ bẹ́ẹ̀ wíjì sọ bá wọn tí mo bá wọn sọ mo sọ mo ní bàbá kò ní da kán gbọ́ pé àwa Rẹ́mọ wọ́n ń bá wa ní ìlú nǹkan báyìí àyà kó wọn títí ó dé adé ìṣẹ̀ǹbáyé. gbọ́dọ̀ ti rí gan sáńtà ni. àwọn èèyàn kan ló wún fún wọn. wọ́n máa ń wún ni. mo mọ kọ́ọ̀lù tí mo ti gbà lẹ́nu àgbàlagbà pé wọ́n ò mọ tó mọ kó tán ṣe olóòtú kẹ́yìn tẹ́ ẹ̀ gbọ́ mi kẹ́ máa gbọ́ mi tẹ́ ẹ̀ mọ̀ tó mọ adé ìṣẹ̀ǹbáyé. adé ìṣẹ̀ǹbáyé tí wọ́n bá gbé ọ̀ríjìnà ẹ̀ lẹ̀ àkọ́kọ́
tí wọ́n bá nu ẹyẹlé funfun sí ẹyẹlé yẹn máa gbé lẹ́sẹ̀kẹsẹ̀ ni kò ní lo 2 minutes. ìyẹn adé ìṣẹ̀mbáyé tó bá jẹ́ gidi. tó sì wà ṣá. ó wà. bó láti rí. ó wà ní Ṣàgámù ó wà ní káàkiri. ó wà nífẹ̀ẹ́ náà. ó wà ní káàkiri. ó wà lálàáfíà. ó wà lálàáfíà Ọ̀yọ́. àwa náà ní sáré. bẹ́ẹ̀ ni. a ní lù wá náà. ẹ wo bàbá wa Ọ̀jájá tó bá jáde Adéàrè níbi tí agbára Yorùbá tó lè ẹ wo nǹkan tó gbé sórí bí màá ṣe bàbá yẹn ṣe bó ṣe. wọ́n sọ iye kílò tó tó. ó máa fi ni ẹ̀yin wá gbé adé ìṣẹ̀mbáyé ọba kan ò gbọdọ̀ rí inú ẹ̀ ó di méjì tí ọba yẹn bá rí inú ẹ̀ kò ní lè ṣẹ́jú 5 ajẹ́lọ́hún pè. bẹ́ẹ̀ ni bọ́n máa gbé sí wọn lórí bó ṣe máa ṣe rè tó máa fi gbé sí lórí. ọba tí ò bá tó ọba tí Ifá ò mú tó bá dé adé ìṣẹ̀mbáyé ọrùn máa wọ pani lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín adé ìṣẹ̀mbáyé gbogbo èyí tí wọ́n lọ ń hun yẹn fake ni. àdàmọ̀dì ni. ayédèrú ṣùgbọ́n kankan wà lára adé ìṣẹ̀mbáyé yẹn tí wọ́n ń kọ́pì sára ẹ̀ àwọn kíní èrè tún yẹn lóòótọ́ wọ́n máa ń pè òun sí ni tó máa ṣe gbogbo ètùtù yẹn kán ṣe èyí táwọn ń dè yẹn gbájú ẹ̀ nìyẹn fake ni torí ibè nìyẹn. àwọn tó bẹ́ẹ̀ ni àwọn tó àwọn ibè yẹn àwọn náà ti mọ̀. bí ìdájọ́ àwọn ọmọ rajà bí àlè ìdájọ́ máa ń rajà. ó ti yé mi àwọn ìlú Nàìjíríà. so àwọn tó ń fún wọn gan àwọn gan mọ̀ pé wọn gbọ́dọ̀ rí pé àwọn ọba yẹn gbọ́dọ̀ mọ̀ wípé àwọn ń fún wọn. àti kékeré tí wọ́n ń lò kì í ṣe pé mo wà against àwọn brothers yìí ṣùgbọ́n adé ìṣẹ̀mbáyé tẹ lọ gbé sórí yẹn ohun gbogbo ló wá bí mi nínú mo ní no it is time for me to stop all these people káwọn èèyàn dẹ̀ ní kí n máa bọ̀ meanwhile mo ti pe Aláké mo bá Aláké mo bá àwọn ọba kan sọ̀rọ̀. Aláké ilẹ̀ Ẹ̀gbá. yes tí ọba Olúowódé tóun gan fúnra rẹ̀ tó gbé gbogbo píṣọ̀ wọn tó lọ fi hàn wọ́n bẹ̀ ó ti issue press conference nígbà kan which is Olúowódé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tọpẹ́ ẹ̀yin lọ́ba ọ̀hún ni kẹjọ́ kó mọ ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yẹn délẹ̀ mo ti parí ti bí adé ìṣẹ̀mbáyé bó ṣe jẹ́ tí ìṣe kan kékeré ọba ò gbọdọ̀ gbé sórí kó fi ṣépè fẹ́yàn. èèwọ̀ ni onítọ̀hún ò ní ìrù mi mọ́ tó fẹ́ gbé lọ. bẹ́ẹ̀ ni láti jẹ́ pé ẹ bá ti rí àwọn ọba mi ìfẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn náà bẹ̀ ẹ̀yìn lákànrọ̀ á dé bẹ̀ fa. tí ẹ bá ti rí àwọn ọba tí ò yẹ kó de ẹ̀ nídìí lórí wọn because wọ́n mọ̀ yìí pé táwọn bá de wàhálà ni kò nílò ìṣẹ́jú 5 ṣe rí àwọn nǹkan táwọn bàbá wa ní wọn ò ń gbà ẹ wo àwọn alálẹ̀ tó ń bá sọ pé àwọn dúró tiẹ̀ wọ́n dúró ni o wọn ò ní ṣe báyìí ṣùgbọ́n àwa máa dárin wuru la máa ń da èèyàn àwọn kì í da èèyàn ẹ wo nǹkan tí mo ní wọn lọ ṣe ní ọjọ́ ojú yìí gbé bọ̀bọ̀ yìí live good pẹ̀lú àwọn family ẹ̀ ìgbà tí àwọn ọmọ wa lọ síbẹ̀ tó náà lọ́wọ́ ìpèbí. ṣé lọ́yọ̀ tún jí lọ́hùn. bẹ́ẹ̀ ni torí èmi àtàwọn challenge wọn pọ̀ wọ́n wá ní pé àwọn lọ́wọ́ ìpèbí mo ní ìyẹn Akilẹ̀ ló sọ fẹ́ mi pé àwọn lọ́wọ́ ìpèbí mo ní ẹ lọ́wọ́ ìpèbí níbo lẹ́tí wọ ìpèbí ó ní South Carolina brother mi. ní Ọ̀yọ́ tún jí. mo ní ìjẹmọ oyè tí wọ́n ṣe ní pèbí ó ní Ifá ní káwọn ṣe jọ́ mẹ́ta káwọn jáde mo ní mo lẹ́ ti dáfà títí yín Ifá ní kẹ́ ṣe jọ́ mẹ́ta kẹ́ jáde kúrò ń pèbí mo lákilẹ̀ òun pé nǹkan tó yẹ kó pè ọmọ Ìjẹ̀bú-Òde dẹ̀ ní mo dẹ̀ ní ìgbàgbọ́ pé bẹ̀rù dàgbà sí bàbá Awùjalẹ̀ kọ́lọ́ ń fọ̀rùn kẹ́ bàbá yẹn o gbọ́dọ̀ gbọ́ kan tó ń ṣe yìí ó dẹ̀ ń wá sí ojújọba ní ọdọọdún ó wá ń gun ẹṣin ìwọ ò sí dáadé yẹn. ṣé wọn kì í dé Nàìjíríà tó bá wá. ọ̀rọ̀ pọ̀ lótú mo wá sọ bẹ́ẹ̀ fún yẹn ẹ̀yìn ìgbà tí wọ́n lọ síbẹ̀ mi rò bóyá ó pọ̀ṣù ó kọjọ́ ní ìdí mú wọn ní South Carolina at least àwọn ọ̀rẹ́ mi wọ́n jòyè ń bẹ̀ tí kan bá ṣẹlẹ̀ àwọn náà máa pè di àwọn báyìí council gbọ́ pé wọ́n jà ń bẹ̀rẹ̀ láti 2014 bí 2015 náà ti jòyè ń bẹ̀ wọ́n ò jà ń bẹ̀rẹ̀ ẹ̀yìn ìgbà tí ẹ̀yìn karambà ní ìlọ síbẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ ìpèbí tẹ́ ṣe jọ́ mẹ́ta ti jáde ẹ̀ wá gbé èdì ẹ̀ wá gbé fẹ́rẹ́ lẹ́ni jẹ àtẹ̀mọ́ yìí pé àwọn alálẹ̀ yìí wọn ò fẹ́ kó ṣe báyìí báyìí bí òun àtàbúrò ẹ̀ náà pé o bí òun àtẹ̀gbọ́n ẹ̀ náà bá jà. tó fi gúnra wọn ní tẹ́lẹ̀ mi fi gbà á. tẹ́lẹ̀ mi fi gbà á lọ́dọ̀ bọ̀bọ̀ yẹn tí èyí tó gun tí yẹn di èrò ẹ̀wọ̀n. ó wà lẹ́wọ̀n báyìí. bí mo ṣe gbọ́ mo wá pè wọ́n mo ní ẹ ti lọ gbé nǹkan burúkú fáwọn ẹlẹ́ni jẹ kò dàbí èdì kò dàbí àṣàṣì ẹ wo nǹkan tẹ dálẹ̀. àwọn aláàrẹ ti ń bínú ń bẹ̀ báyìí. àwọn ará bíi ààbọ̀ lọ́wọ́ wọn. bákan náà Ìgbòho tún wọ ìpínlẹ̀ Kwara náà
Ìgbòho èé ṣe fẹnu jagun, àwọn ìfẹnu wú géètì, fẹnu jagun kọ́. Bí ilé bá dá ọkùnrin ogun ni, bí ilé bá tó kún ọkùnrin ogun ni. Ẹni Ṣàngó bá sì sojú ẹ̀ wọlé ò ní bá wọn bú ọba Kòso. Ẹni tó bá ti rí ibi tí Ìgbòho ti pàfọ́ọ̀mù rí lójú rẹ̀ yóò mọ̀ pé nǹkan jura wọn lọ. Torí ìdí èyí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, torí táwọn fẹ́ náà nù, torí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn wa táwọn ìlú wa ń tú lọ ó pọ̀. Gbogbo àwọn ìlú ilẹ̀ gómìnà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú wa ṣe ń tú lọ ó pọ̀ gan, táwọn Fúlàní sì dominate gbogbo bẹ̀yẹn mọ́ Kwara mọ́ Kogi, táwa wá rólùgbàlà tó lè gbà wá. Ṣùgbọ́n nísìnyí ìta ń bẹ ìjọba àpapọ̀ fún ni wípé ètò ààbò ti forest guide yìí ẹ tètè bá wa yanjú ẹ̀, ẹ gbé fún Ìgbòho. Wèrè la fi ń wo wèrè, wèrè ni la fi ń wo wèrè. Ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́. Ilẹ̀ Yorùbá níbí nínú ìlànà à ń dáàbò bòlú fúnra wa ni. Ọba ló nílùú, ọba sì máa ń láwọn ẹ̀ṣọ́, à ń dáàbò bòlú fúnra wa ni. Ìdí nìyí tó ṣe pé kò sílùú kan tẹ́ ẹ̀ ní báwọn ọdẹ. Olórí ọdẹ yóò máa bẹ lábẹ́ baálẹ̀ àbí lábẹ́ ọba ìlú. Olórí ọdẹ ó máa bẹ, olú ọdẹ ó máa bẹ, wọ́n máa bẹ lábẹ́ ọba ìlú àbí lábẹ́ baálẹ̀. Àwọn ẹni wọ́n máa ń dáàbò bo gbogbo inú igbó ilẹ̀ Yorùbá. Àwọn ọdẹ yìí náà ni wọ́n máa ń dẹ̀gbẹ́, wọ́n mọ tìbútòrò inú igbó. Tí wọ́n bá kẹ́fìn kankan nínú igbó, wọ́n ó jẹ́ ìlú ó tètè mọ̀. Torí náà a dúpẹ́.